ariwo ìbànújẹ́ ni ló sọ ní ìlú Ìré tó wà níjọba ìbílẹ̀ Borípé ní ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ iléèwé Ìré Polytechnic mẹ́rin kan tí wọ́n jẹ́ ìpè Ọlọ́run látàrí èéfín jẹnẹrétọ̀ tí wọ́n ní wọ́n fà símú. Ọjọ́ 6 oṣù kejì ọdún tá a wà yìí ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tó kọjá yìí níṣẹ̀lẹ̀ ìbànújẹ́ yìí máa ṣẹlẹ̀. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ iléèwé Ìré Polytechnic ni wọ́n fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí, bẹ́ẹ̀ làwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n lọ ṣàríyá tí wọ́n mu ọtí. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé lẹ́yìn àríyá yìí ni làwọn akẹ́kọ̀ọ́ bíi 6 ni wọ́n gba ilé wọn lọ tí wọ́n ti mu ọtí yó kánrin tí wọ́n sì tan jẹnẹrétọ̀ láti fi sùn mọ́jú. Àsìkò tí wọ́n ti ń sùn nítorí ọtí tán mú pọ̀ ni la gbọ́ pé wọ́n ti ń fa èéfín jẹnẹrétọ̀ símú láì mọ̀. Èéfín jẹnẹrétọ̀ ìgbọ̀nla gbọ́ pupa mẹ́rin nínú wọn tó sì jẹ́ pé orí ló kó àwọn 2 yọ nínú àwọn 6 náà. Alukoro iléeṣẹ́ iléèwé Ìré Polytechnic ìyún ọ̀mọ̀wé Táíwò Abíọ́lá ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ó láwọn sì ń ṣèwádìí, àwọn sì ń wo àwọn orúkọ àwọn akẹ́kọ̀ọ́ tó wà nílé àwọn níléèwé àwọn láti mọ̀ bóyá lóòótọ́ ni àwọn ọmọ náà jẹ́ akẹ́kọ̀ọ́ iléèwé Ìré Polytechnic. Ṣùgbọ́n ó fìdí ẹ̀ múlẹ̀ pé nínú àwọn 2 tí orí kó yọ, ẹnìkan ti jáde ní ilé ìwòsàn tí wọ́n gbé lọ tó sì ní ìkejì ó sì wà ní ilé ìwòsàn dàsìkò tá à ń ṣàkójọpọ̀ ìròyìn yìí.